A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ní ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí, ní ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu gba àwọn àlejò ńlá kan eléyìí tí wọ́n ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí ààrẹ Bọ́lá Tinubu ní ilé ọba èyí tó wà nílùú Àbújá. Àwọn àlejò ọ̀hún ń làwọn ìgbìmọ̀ lórí ẹ̀ka ètò ààbò láti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ṣojú nílẹ̀ adúláwọ̀, èyí tí wọ́n ṣe àbẹ̀wò sílùú Nàìjíríà sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí láti jókòó wo ọ̀nà tí wọ́n yóò gbà láti nawọ́ ìrànwọ́ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè pa iná ogun ọ̀tẹ̀ táwọn agbésùmọ̀mí èyí tó ń fi ojoojúmọ́ lékenkàsè. Àwọn ìgbìmọ̀ ọ̀hún èyí tí aṣojú nílẹ̀ adúláwọ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ètò ààbò tó léwájú àwọn ikọ̀ náà wá sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu, níbi tí ààrẹ ilẹ̀ yìí tóun ti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ètò ààbò sí ìjọba Nàìjíríà Nuhu Ribadu tí wọ́n ti tẹ́wọ́ gba àwọn àlejò jàǹkànjàǹkàn ọ̀hún. Níbẹ̀ náà ńlá ti rí gbogbo àwọn ọ̀gá ológun ilẹ̀ yìí, látòrí ọ̀gá ọlọ́pàá, ọ̀gá àwọn ikọ̀ ológun ilẹ̀ òfurufú àti tójú omi, tó fún mọ́ ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò ilẹ̀ yìí Christopher Musau ajagunfẹ̀yìntì, àti gbogbo àwọn tí wọ́n ní ṣe ní ẹ̀ka ètò ààbò gbogbo tí wọ́n wà níbi ìpàdé gbòńkẹ́lẹ́ ọ̀hún èyí tí ààrẹ Tinubu ṣe pẹ̀lú àwọn àlejò tó ṣe àbẹ̀wò sí nílùú Àbújá lórí ọ̀nà àbáyọ tí wọ́n yóò gbà tí wọ́n yóò fi paná ogun àwọn Boko Haram àti àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dàrú o. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu, ó dúpẹ́ o lọ́wọ́ àwọn ìgbìmọ̀ náà pẹ̀lú àdéhùn wípé bí ojú bá yẹ kóhùn má ṣe yẹ, ibi wọ́n fi ọ̀rọ̀ tì sí níbẹ̀ náà ni wọ́n yóò ti mọ̀ lórí ìrànwọ́ èyí tí wọ́n fẹ́ ṣe fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ètò eré ìdárayá, ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìdàgbàsókè nílẹ̀ wa Solomon Dalung, òun mà ń ló ti ní nínú ètò ìbò gbogbogbò tọdún 2027 èyí tó ń bọ̀ lọ́nà yìí. Ó ní ó dáhùn lójú o wípé àwọn ògúnnágbòǹgbò olóṣèlú tó lè gbójú àgàn ètò ìbò láti bá ààrẹ Bọ́lá Tinubu takàngbọ̀n wọ́n ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Dalung ni ó dáhùn lójú gbangba wípé àwọn ògúnnágbòǹgbò tó jẹ́ pé ti fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ òṣèlú ìjọba àti bá àti darí orílẹ̀-èdè ó yé wọn yékéyéké o, wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n sì lè takàngbọ̀n pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu, tó tún dáhùn lójú pé wọn yóò jẹ́ olúborí tí wọ́n bá fi ìmọ̀ ṣọ̀kan. Gẹ́gẹ́ bí Dalung bó ti sọ di mímọ̀, ó ní ètò ìṣèjọba Bọ́lá Tinubu kò fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ìrètí ọ̀tun gẹ́gẹ́ bí àdéhùn tí Tinubu ṣe, bí kò ṣe wípé ìnira àti ìpáyín kèké ní ètò ìṣèjọba Tinubu ló mú wọ orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tí Dalung mẹ́nubà lásìkò èyí tó ń fi èsì sí àwọn ìbéèrè kan lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán kan èyí tó ti farahàn ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún tá a wà níbẹ̀ yìí. Níbẹ̀ ló ti ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Atiku Abubakar, bákan náà Peter Obi ológun pẹ̀lú wọn, Onírotimi Amechi, Raufu Arẹ́gbẹ́ṣọlá, David Mark
alága tẹ́lẹ̀ rí ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni John Odigi Oyegun ó ní àwọn èèyàn wọ̀nyí bí wọ́n bá fi ìmọ̀ ṣọ̀kan tí wọ́n sì dúró tán dáadáa ó ló dáhùn lójú wípé wọn yóò já ẹgbẹ́ olúborí tí wọn yóò fi ẹ̀yìn ààrẹ Bọ́lá Tinubu wọn igi nínú ètò ìbò gbogbogbò ọdún 2027 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Solomon Dalọ́ọ̀gì jáde. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà Àtíkù Abubakar òun mà ló ti tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ wípé bí wọ́n bá ju abẹ̀bẹ̀ òun sókè nígbàìgbà ibi pẹlẹbẹ báyìí náà ni yóò máa fi lélẹ̀ nítorí wípé alágbẹ̀dẹ òun tó ń luri ní ojú kan ṣo ó ní ohun rere kan tí ó mú jáde ńbẹ̀. Àtíkù Abubakar tó sọ̀rọ̀ àti ojúwòye rẹ̀ lórí àwọn ilé-iṣẹ́ ìfọ epo ti ìjọba ilẹ̀ yìí èyí tí gbogbo wọn ti dẹnu kọlẹ̀ ṣùgbọ́n láìpẹ́ yìí ní ilé-iṣẹ́ NNPCL ni wọ́n sọ ọ̀rọ̀ kan wípé ilé-iṣẹ́ ìfọ epo ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí èyí tó ń bẹ nílùú Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ yìí. Àtíkù Abubakar tó rí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ irọ́ ẹ̀tàn jẹ láti kó owó ìjọba sí àpò. Ó ní ọ̀rọ̀ tóun sọ kí àwọn Nàìjíríà kí wọ́n di ọ̀rọ̀ òun mú kán má sì rí òun gẹ́gẹ́ bí aláṣejù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ohun tí Àtíkù fi léde lórí ìkànnì Facebook rẹ̀ ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí níbi tó ti ń fi èsì sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ epo NNPCL èyí tí wọ́n ń tan àwọn ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀rọ̀ tí Àtíkù sọ. Ó ní ilé-iṣẹ́ ìfọ epo lẹ̀ yìí ìjọba àpapọ̀ lẹ̀ yìí wọ́n kàn náwó sí ni àti wípé àwọn ilé-iṣẹ́ epo náà wọn ò lè ṣiṣẹ́ nítorí àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́. Ó ní ọ̀nà àbáyọ kan ṣoṣo èyí tó wà fún àwọn ilé-iṣẹ́ ìfọ epo lẹ̀ wa ni wípé kí wọ́n tà á fún àwọn aládàáni. Ó ní tí wọ́n bá sọ di aládàáni ó ló dáhùn lójú wípé yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ sọ́kà. Ó ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ kí wọ́n wo ilé-iṣẹ́ ìfọ epo Dangote láti ìgbà tó ti parí rẹ̀ ojoojúmọ́ ní ṣiṣẹ́ tó sì ń pọ epo jáde lẹ́nu bí ìgbà tí ejò tó tutọ́ ó ní tó bá jẹ́ wípé ìjọba lónìí ó ṣeé ṣe kí kó má sí àṣeyọrí kankan lórí ilé-iṣẹ́ epo ọ̀hún. Ó ní ṣùgbọ́n nítorí wípé aládàáni ni yóò mú ojútó nǹkan rẹ̀ nítorí òwò tí a bá kó owó lé lórí ni dandan ni kí a jèrè lórí rẹ̀ ọ̀rọ̀ tó ti ẹnu Àtíkù jáde rèé. Lákòótán ó ní àwọn ọmọ Nàìjíríà yóò kàn máa rí òun bí ẹni wípé ọ̀tá ajé tó fẹ́ ta gbogbo dúkìá ohun ìní orílẹ̀-èdè Nàìjíríà sí òde ni. Ó ní àmọ́ ó yé òun dáadáa ó ní bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bá fẹ́ kí ilé-iṣẹ́ àwọn ìfọ epo ilẹ̀ wa eléyìí tó ń bẹ ní Òwèrì, Port Harcourt àti ìpínlẹ̀ Kaduna kó ṣiṣẹ́. Ó ní kí wọ́n sọ di aládàáni. Ó ní láìpẹ́ ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní èyí yóò túbọ̀ jẹ́ kí ẹ̀dínwó kó dé bá iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù àti dísù nílẹ̀ wa Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti rọ́wọ́ tó afurasí kan èyí tí wọ́n gbà wípé yóò mọ̀ nípa ikú àwọn olórin ẹ̀mí eléyìí tí wọ́n jẹ́ Ọlọ́run bá nípè nínú ilé ìgbórinjáde tá a mọ̀ sí live studio lájà ní ọjọ́rú èyí tó kọjá yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó jáde eyín SP Abímbọ́lá Adébísí ṣe lálàyé wípé ní ọjọ́rú tó kọjá yìí tí ṣe ọjọ́ àánú Wednesday ní ìṣẹ̀lẹ̀ abàmì kan ṣẹlẹ̀ nínú ilé ìgbórinjáde eyín live studio kan èyí tán ló wà ní Àjà nílùú Èkó níbi tí olórin ẹ̀mí kan àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ mẹ́ta tí wọ́n lọ bíi mẹ́rin tí wọ́n sùn tí wọn ò jí mọ́ nínú stúdíò ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde ẹni tó jẹ́ olórin ẹ̀mí ọ̀hún tó bá ìṣẹ̀lẹ̀ ibi ọ̀hún lọ òun náà ni Matthew Ògúndélé bákan náà Ìtùnú Ògúndélé, Joseph Sànyà àti Matthew Awósànyà. Àwọn mẹ́rin wọ̀nyí ni wọ́n ní wọ́n wà nínú stúdíò ọ̀hún ní alẹ́ ọjọ́rú mọ́júmọ́ ọjọ́bọ̀ tí ṣe Thursday. Nígbà tí ojúmọ́ yóò fi mọ́ òkú àwọn mẹ́rin wọ̀nyí ni wọ́n rí nínú stúdíò náà. Wàyí wọ́n ní ẹni tó níbẹ̀ ó ti fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí
èyí tó wà ní agbègbè Àjà. Ẹni tí ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti gbé kúrò nínú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Àjà wá sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Pàǹtí Yábà fún ìwádìí síwájú sí lẹ́nu afurasí kan èyí tí wọ́n mú o láti fi mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún ibi ó ti bẹ̀rẹ̀ síwájú kó tó di wípé ó já sí ikú fún àwọn ènìyàn mẹ́rẹ̀ẹ̀rin náà. Wàyí nínú ọ̀rọ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún, ó ní ìwádìí sì ti ń lọ lórí òkú àwọn ènìyàn mẹ́rin náà láti ṣe àyẹ̀wò kí wọ́n mọ irú ikú àti ohun tó ṣe okùnfà ikú wọn. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà olórin fújì ilẹ̀ wa Nàìjíríà Alhaji Wasiu Ayinde Marshal tí gbogbo èèyàn mọ̀ sí K1 The Ultimate, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin Dami Ayinde Marshal, òun mà ló ti bọ́ síta báyìí láti wá sọ̀rọ̀ nípa ìròyìn kan èyí tó ń lọ káàkiri wípé Dami tí ṣe ọmọ Wasiu Ayinde àti Ọlọ́ládé Àṣàkẹ́ tí wọ́n mọ̀ sí Mr Money wọ́n jọ ní ìfẹ́ kọ̀rọ̀ èyí tó ń lọ láàrin àwọn méjèèjì ọ̀hún o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà ńlá tí gbọ́mùtá o, ọ̀rọ̀ tó bá tẹnu akúwárápá jáde àti òde ọ̀run ló ti wá. Dami tí ṣe ọmọ Wasiu Ayinde ti wá sọ̀rọ̀ wípé kò sí ìfẹ́ kọ̀rọ̀ àbí ìfẹ́ gbangba kankan láàrin òun àti Àṣàkẹ́, bí kò ṣe wípé ọ̀rẹ́ ńlá wọn méjèèjì. Ó ní lórí fọ́nrán kan èyí tí àwọn ènìyàn fi léde gẹ́gẹ́ bí Dami ti ṣàpèjúwe, ó ní àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ ni wọ́n fi fọ́nrán ọ̀hún léde níbi tí wọ́n ti kọ síbi àwòrán ti Àṣàkẹ́ Mr Money tí wọ́n sì kọ síbi àwòrán ti Dami obìnrin tí ṣe ọmọ Wasiu Ayinde Mrs Money, tó wá gbé àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Lótìtọ́ lódòdó Dámilọ́lá ọmọ Wasiu Ayinde ni fọ́tò yìí jẹ́ fọ́tò àkọ́kọ́ èyí tóun yà ní ọjọ́ àkọ́kọ́ tóun pàdé Àṣàkẹ́. Láti ìgbà náà ó ní kò sí nǹkan kan tó ń bẹ láàrin wọn o. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ ògbóhùn náà ṣe bá fọ́nrán ọ̀hún pàdé lórí ayélujára tí wọ́n kọ Mrs Money àti Mr Money síbi àwòrán òun àti Àṣàkẹ́ olórin. Gẹ́gẹ́ bí Dami ti sọ, ó lóun rọ àwọn ọmọ Nàìjíríà láti kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ wípé ìfẹ́ kọ̀rọ̀ ó wà láàrin òun àti Ọlọ́ládé Mr Money tí ṣe Àṣàkẹ́. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún ìmí ní ilé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé òní lé wa, ọ̀nà òkú náà wá. Fúnmi Adénúgà ló mú ìrànwọ́ wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.